mode of conduct wọn níta ó máa ń wà gross tí kò ṣe é rí. So sorry o, ṣòye tíyàn ń jẹ tíyàn mutí kiri tẹ́ máa ya wọ́n kẹ́ máa kiri báyìí káàkiri pátì tẹ́ máa misbehave tẹ́ máa pariwo máa jó kàtìkàtì níta gbangba. Ẹ má bínú ẹ̀yin bàbá mi ìdárúkọ èèyàn kankan o, èmi kàn ń sọ pé oríṣiríṣi là ń rí ṣá, àmọ́ Ọlọ́run á kọ gbogbo wa mọ̀ ṣe. Ọlọ́run á. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, ṣàlàáfíà ni mo bá yín. Ẹ kú déédé wòyí, ẹ sì kú déédé àsìkò yìí. Tí wọ́n bá ń pè èèyàn lọ́ba, àní tí wọ́n bá fèèyàn jọba ìlú kan, kódà kó ṣe ná ahéré, òun ni wọ́n ti fi èèyàn jọba. Kírú ẹ̀dá bẹ́ẹ̀ jẹ́ ọmọ ọdún méjì kó jẹ́ ọmọ ọdún mẹ́ta, tí wọ́n bá ti fi orí rẹ̀ sọ ọba tí wọ́n ti ń pè lọ́ba. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé irú ẹ̀dá bẹ́ẹ̀ yóò jọba lórí gbogbo nǹkan èyí tó bá wà ní agbègbè ibi tí wọ́n ti fi jọba ọ̀hún? Irú ẹ̀dá bẹ́ẹ̀ ó ní ẹ̀tọ́ láti jọba lórí irú ìlú èyí tí wọ́n bá fi jọba. Ó ní agbára, ó sì ní àṣẹ lọ́wọ́ láti jẹ ọba lórí gbogbo nǹkan èyí tó bá wà ní agbègbè ibẹ̀. Ní ilẹ̀ Yorùbá, tá a bá ń pè èèyàn lọ́ba, ọba lè gbẹ́sẹ̀ lé ohunkóhun èyí tó bá wà lágbègbè torí wípé kíni ọba ba lórí ohun gbogbo. Ní ilẹ̀ Yorùbá, ọba kì í pàṣẹ kí ẹnì kankan kó wá yí àṣẹ ọba padà. Èèwọ̀ ni. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó ti ń yí padà bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. A ti ń rí nǹkan tí ò yẹ ká rí, bẹ́ẹ̀ sì ni a ti ń gbọ́ nǹkan tí ò yẹ ká gbọ́. Eléyìí ló fà á tó fi jẹ́ wípé oríṣiríṣi ohun là ń gbọ́ lórí àwọn lọ́balọ́ba àti lọ́dọ̀ àwọn ládéládé. Oríṣiríṣi nǹkan là ń rí. Àwọn nǹkan tá a bá lọ́wọ́ àwọn baba ńlá baba wa, òun là ń rí ní ayé òde òní, tó sì ń ta àbùkù bá àwọn orí adé. Èyí tí ò jẹ́ kí eku ó máa ké bí eku mọ́ ní ilẹ̀ Yorùbá torí wípé kíni a ṣe àwọn nǹkan tó yẹ ká máa ṣe. A ti ń tàpá bá àwọn òfin tó yẹ ká máa tọ̀. A ò ṣe gbogbo irú nǹkan báyìí mọ́ látàrí wípé a ti sọ wípé ọ̀làjú ti dé. Ọ̀làjú ó ti jẹ́ ká máa gbàgbé gbogbo àwọn nǹkan tó yẹ ká máa ṣe. Ẹ wàá máa béèrè wípé kí ni gbogbo atótónu èyí tá ń sọ yìí? Torí wípé kí ni àwọn nǹkan tí àwọn ládéládé, àwọn ìwà tí àwọn lọ́balọ́ba èyí tá ń gbọ́, èyí tí wọ́n ń wò ní láwùjọ ní ayé òde òní, tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ ó jẹ́ nǹkan tó ń bani nínú jẹ́. Ṣùgbọ́n bò láti wá ṣe tá a bá ń gbọ́ táwọn èèyàn ń bu ẹnu àtẹ́ lu àwọn ọba wa, tá a bá ń gbọ́ táwọn èèyàn ń bu ẹnu àtẹ́ lu àwọn ládéládé àti lọ́balọ́ba, a máa béèrè wípé bó la ṣe bára wa níbi tá a bára wa yìí? Ǹjẹ́ ẹ̀yin ó dá wọn lẹ́bi bí? Ẹ ní dá wọn lẹ́bi torí wípé kí ni àwọn nǹkan tá à ń tiẹ̀ ń rí àtàwọn nǹkan tá à ń gbọ́ tí àwọn ládéládé lọ́balọ́ba yìí ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà, ó jẹ́ nǹkan tó ń yà wá lẹ́nu. Ẹ̀yin ẹ sá wò ó, ẹ ní kí la rí? Ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ ẹ mọ arábìnrin kan tá a pè ní Abike Jagaban? Abike Jagaban ó jẹ́ kan lára àwọn blọ́gà tó wà ní orí Facebook
ìyẹn fracas blogger tá a bá ń sọ̀rọ̀ lórí àwọn fracas blogger orí Facebook jẹ́ àwọn tó jẹ́ wípé wọn a máa ṣépè fúnra wọn, wọn a máa bára wọn jà, kódà wọn a máa fọmọ bára wọn jà. Nígbà tí ó bá dójú ẹ̀ tán, àwọn fracas blogger orí Facebook wọ́n jẹ́ àwọn tí wọn ò bìkítà nǹkankan, kò sí tìjú rárá, kò sí tí wọn ò lè fi bára wọn jà. Kódà wọn a máa gbé hòhò ara wọn síta nígbà tí ọ̀rọ̀ náà bá dójú ẹ̀ tán. Ṣùgbọ́n ó yà ni lẹ́nu wípé lára àwọn fracas blogger yìí, ìkan nínú àwọn ládéládé yìí ó mú wọn mọ́ra, ó mú wọn bẹ̀gbẹ́. Ǹjẹ́ tá a bá wá wò ó ládùúrú àwọn gbogbo obìnrin tó wà nílé ayé, àwa lérò wípé àwọn lọ́balọ́ba àti ládéládé wa kò yẹ kí wọ́n máa rìn ní bèbè ìdọ̀tí. Bẹ́ẹ̀ ni kò yẹ kí wọ́n máa rìn ní agbègbè ibi tá a bá ń pè ní ìdọ̀tí ìwọ̀sí, kò yẹ kí wọ́n máa rìn ní agbègbè àbàchà. Ṣùgbọ́n ó yà wá lẹ́nu, ó sì jọ wá lójú nígbà tá a ṣàdédé gbọ́ wípé ìkan lára àwọn Facebook fracas blogger yìí Ooni, ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ bàbá wa, ìkan lára àwọn ládéládé yìí tó sì jẹ́ wípé wọ́n jọ ń ṣe wọléwọ̀de, tó fi wá jẹ́ wípé arábìnrin tá a pè ní Abike Jagaban yìí, tó jẹ́ wípé tá a bá wo àǹtísídẹ̀ǹtì ẹ̀ ní orí Facebook, ẹ̀yin èèyàn mi, ó dọ̀tí púpọ̀. Àwọn nǹkan tó ti dánwò, àwọn nǹkan tó ti ṣe ní orí Facebook kì í ṣe nǹkan tó yẹ kéèyàn ó máa gbọ́. Tẹ́ ẹ bá wo àwọn fídíò oríṣiríṣi èyí tó wà lórí Facebook ibi tí obìnrin èyí tó ti ń tẹ̀ láwọn èèyàn lọ fọ́lé, èyí tó ti ń tẹ̀ láwọn èèyàn lọ da patí onípatí rú, ẹ̀wò ó pọ̀ bẹ́ẹ̀ ní oríṣiríṣi. Àbí ibi tó ti ń gbé ọ̀rẹ́ rẹ̀ wá sí orí Facebook tó ti ń ba ayé àwọn èèyàn jẹ́. Ṣé òun la fẹ́ sọ ni? Àbí ibi tó ti gba owó olówó, owó tó yẹ kí ó ra odidi ẹ̀mí padà, tó sì jẹ́ wípé látàrí owó yìí, ẹni tó yẹ kó lówó yìí nígbà tó nílò rẹ̀ tí àwọn èèyàn dá fún un, tí ọmọbìnrin yìí kọ̀ tí ò pé kalẹ̀, tó sì jẹ́ wípé nítorí ọ̀rọ̀ yìí ó ní arábìnrin náà tó sì fi ilé ayé kalẹ̀ tó gbẹ̀mí mì nígbà tí ò sówó tí wọ́n fi tọ́jú rẹ̀. Arábìnrin yìí tá a pè ní Abike Jagaban yìí, ó mọ̀ọ́mọ̀ ó sì kó owó ìdání. Ẹ wò ó, tá a bá ní ká mú ẹnu lórí ọ̀rọ̀ arábìnrin yìí, ohun tó ti ṣe ní orí Facebook ó pọ̀, àwa wò ó wípé irú ẹ̀dá bẹ́ẹ̀ kì í ṣerú ẹni tí bàbá wa yẹ kó súnmọ́, kì í ṣerú ẹni tí ó yẹ kí bàbá wo tiẹ̀ ní nǹkan kan bá ṣe papọ̀. Ṣùgbọ́n ṣe ni láàánú wípé ó dàbí ẹni wípé bàbá yìí ò fẹ́ mọ irú àwọn nǹkan tí arábìnrin yìí ti dá lára ní orí Facebook. Irú ẹ̀dá bẹ́ẹ̀ ò ní bàbá wa mú mọ́ra, èyí tí wọ́n mú sẹ́gbẹ̀ẹ́, èyí tá a gbọ́ wípé wọ́n jọ ń ṣe wọléwọ̀de, kódà arábìnrin yìí jáde, ó jẹ́ ká mọ̀ wípé òun àti bàbá wa wọ́n ní àwọn jọ máa ń mú fúnra wọn dáadáa ní ojú méjèèjì. Kódà ibi tí arábìnrin yìí sọ̀rọ̀ dé, ó jẹ́ ká mọ̀ wípé àṣẹ tóun bá ti pa fún bàbá wa, òun ni abẹ́ ń gé. Ó tún jẹ́ ká mọ̀ wípé bàbá wa máa rán òun wá sí orí Facebook láti wá máa bú àwọn èèyàn. Kódà ó sọ débi wípé bàbá wa tó máa rán òun sí àwọn ládéládé míì láti bá wọn jà, láti gbé ọ̀rọ̀ wọn wá sí orí Facebook fracas láti wá máa bú wọn. Ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ ó pọ̀ ní oríṣiríṣi. Ó sì tún jẹ́ ká mọ̀ wípé tóun bá ti bá bàbá wa sọ̀rọ̀ wípé wọn ò lè yí òun lóhùn padà, nǹkan tóun bá ti sọ fún wọn, òun ni wọ́n gbọ́dọ̀ ṣe. Ǹjẹ́ irú àṣà báyìí ṣó wà ní ilẹ̀ Yorùbá? Torí pé wọ́n ní ọba ba lórí ohun gbogbo. Èmi ò wá mọ̀, tá a bá ń pèèyàn lọ́ba, àlẹ́ni tá a bá forí ọba sọ tó sì jẹ́ ọba,
wọ́n ní àṣẹ tí wọ́n bá ti pa nílùú tí wọ́n bá ti fi wọ́n ti jọba yìí òun náà ní abẹ́ ń gé, kò sí ẹ̀dá kan tó lè yí padà. Ẹni tá a bá pè lọ́ba ó dàbí Ọlọ́run ni nínú ìlú tá a bá fi jọba. N tó bá ti sọ, àṣẹ tó bá ti pa báyìí òun lábẹ́ gé. Ṣùgbọ́n yà wá lẹ́nu wípé arábìnrin tó pera rẹ̀ ní Àbíkẹ́ Tolúlọpẹ́ ọmọ Gábà yìí ó jáde ó jẹ́ ká mọ̀ wípé ọba ò láṣẹ lórí òun. Àṣẹ tóun bá ti pa fún ọba òun ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé. Ó nítorí wípé ó ní tí ọ̀rọ̀ bá ti dé ọ̀rọ̀ orí bẹ́ẹ̀dì pé ká ṣeré ipá. Ó ní ọba wa ò lẹ́mìí òun. Ó lóun máa ń gbé wọn dé agbede kan tó jẹ́ wípé ọba ò ní lè yí ohùn padà. Àbẹ́ ẹ̀gbọ́n ni arábìnrin yìí ó tún jáde ó tún kọrin fún ọba. Ó ní kí ọba máa jọba lábẹ́ òun. Ó ní ọba tí ò lè kọ entertainment pussy. Ẹ̀yin náà mọ̀ gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀. Ẹ̀yin náà gbọ́ ohun tí arábìnrin yìí sọ. Ẹ gbọ́ orin tó kọ fún ọba wa. Ẹ gbọ́. Máa jọba lọ, Olúwa mi, máa jọba lọ, Olúwa. Ọba tí kò lè kọ entertainment pussy, ọba tí kò lè sọ no fún mi. Ìjọba yín dùn mọ́ mi yéye o, ọba ẹ máa jọba lọ lábẹ́ mi. Ó yà yín lẹ́nu, ó jọ ẹ̀yin náà lójú. Arábìnrin tá à ń sọ yìí ó jẹ́ kan lára àwọn àlè bàbá wa, àbí ẹni tí bàbá wa fẹ́ torí wípé tá a bá rí obìnrin yìí òun náà ti sọra rẹ̀ dolórí tí ó bá jáde á wọ aṣọ funfun látòrí désàlẹ̀ a sì tún gbé lẹ̀kẹ̀ sí i. Kódà ayaba ló máa ń pera rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà èyí tí wọ́n jọ máa ń ṣe jàgídíjàgán káàkiri ayé wọn a máa pè ní ayaba. Bẹ́ẹ̀ ni arábìnrin yìí ó jẹ́ ká mọ̀ wípé arábìnrin yìí jẹ́ ká mọ̀ wípé bàbá wa ò mójú, ó ní wọn ò mọ́ra. Ó ní tí wọ́n bá lọ sí ìnáwó, ó ní kàkà kí àwọn ọba ládéládé èyí tó wà níkàlẹ̀ tó yẹ kí wọ́n dìde fún wọn. Ó ní wọn ò pọ́n wọn lé, ó ní wọn ò buyì fún wọn rárá. Ó nítorí pé kí ni, ó ní wọ́n ti tàbùkù ara wọn. Ẹ̀yin èèyàn mi, arábìnrin tó ń sọ̀rọ̀ yìí ọmọ Yorùbá ni. Ọmọ tó sọ wípé òun mọ àṣà, ọmọ tó sọ wípé òun mọ̀ ṣe, èyí tó máa ń jáde lọ́pọ̀lọpọ̀ ọgbà láti gbé ìjà àwọn ládéládé àti lọ́balọ́ba. Ẹ̀yin èèyàn, ẹ̀yin ẹ gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọmọ obìnrin yìí. Àní ó tún jẹ́ ká mọ̀ wípé tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀, ó ní tí wọ́n bá lọ sí ìnáwó, ó ní ṣe ni wọ́n máa ń mọtí yó. Ẹ̀yin èèyàn, arábìnrin yìí ó sì jẹ́ kan lára àwọn tó máa ń wọ ààfin bó bá ṣe wù ú torí pé kí ni, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, ẹ mọ́ gbàgbé ìkan lára side chic bàbá wa ni tó sì máa ń jáde tó ń jẹ́ káwọn èèyàn ó mọ̀. Ó lòun mọ ibi tóun ti lè ṣí bàbá wa, òun lòun mọ ibi tóun ti lè pa wọ́n dé. N tóun bá ti sọ ó lòun labẹ́ ń gé. Ó níṣe ni bàbá wa máa ń mu ọtí àmupara tí wọ́n sì máa ń mu ọtí àmuyó. Ó ní wọn ò mójú, wọn ò mọ́ra ibi ìnáwó tó yẹ kí wọ́n lọ àtèyí tí ò yẹ wọn ká bá wọn ń bẹ̀. Ó ní odidi ọba aládé, ó ní wọn ó sì gbéra láàfin wọn. Ó ní wọn ó sì gbabẹ̀ lọ. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ tí arábìnrin yìí ó sọ ó pọ̀. Ó má dàbí ẹni wípé a kàn ń wí àwíjàre lásán. Ẹ̀yin náà ẹ gbọ́ lẹ́nu rẹ̀. Ẹ gbọ́ ohun tí arábìnrin yìí wí. Ẹ̀yin náà ẹ gbọ́. Bàbá kọ́lọ̀ ń jẹ́ kí gbogbo yín pẹ́ fún wa. Ẹ̀yin náà ẹ bá wa ṣe àwọn àtúnṣe láwọn ibì kan. Àwọn nǹkan kan wà tẹ́ pé kò tẹ́ wa lọ́rùn, táwa náà ń wò pé ẹ ṣe tán, ẹ jẹ́ kó wù wá. Ẹ jẹ́ kó jọ wá lójú.
àwọn bòmíì tá ti máa ń ráwọn míì nínú yín kò tẹ́ wa lọ́rùn bígbà tẹ́ ń fi ìtẹ́yẹn wọlé tẹ́ ìṣóyè yín ẹ ṣe tán ẹ dúró kó hùn wá ká máa ké dànsákì sí yín látọ̀ nǹkan kó dùn mọ́ wá nú. Mo wo prógráàmù kan jọ́ kan mo rí bàbá wa kábíyèsí wọ́n wá sí prógráàmù kan ní Abẹ́òkúta ọmọ kan tó ń ṣe kí ni wọ́n máa ń porúkọ ọmọ yẹn ẹwà èdè Adéjọkẹ́ ẹwà èdè òun ló ń ṣe kinní kan cultural kinní mo rí bàbá wa látòdìdí Ọ̀ọ̀ni wọ́n gbéra dìde látòdìdí Ifẹ̀ odidi Ọ̀ọ̀ni ọmọ wọn kì í ṣe olóyè kì í ṣọba gẹ́gẹ́ bí àwọn history tá a ti gbọ́ pé bọ́bọ́ bá gbéra dìde irú dìde yẹn bẹ́ẹ̀ ó lójú irú àwọn ọba ládéládé ńlá tí wọ́n jẹ́ zonal chairman tó chair gbogbo jurisdiction yẹn bí bàbá wa Àkárìgbò kọ́ ọ̀njẹ́ kan pẹ́ bí àwọn bàbá wa láképe wọ́n láti wà lórí ìdúró láti welcome odidi Ọọ̀ni wọ̀lú Ẹ̀gbá àmọ́ bàbá dá wọlé ńjọ́ tá à ń wí yìí ni ó jẹ́ nǹkan kàyéfì fún mi púpọ̀ pé ẹwà èdè kì í ṣọba kì í ṣèjòyè ńlẹ̀ Yorùbá ọmọ Yorùbá tó dágájá ni lóòótọ́ tó tẹ̀ ń gbàṣà àti kíní wa lárugẹ àmọ́ bàbá gbé odidi irú ọba bẹ́ẹ̀ dìde ọba aládé tó ń gbàdọ̀bálẹ̀ ọba àwọn ọba ńláńlá kan wà tó gbọ́dọ̀ wà lórí ìdúró láti wẹ́kọ̀mù wọn wọ̀lú yẹn àríru gbogbo ẹ̀ mọ́ ó ń jẹ́ àwọn nǹkan ìbànújẹ́ fún wa ó ń jẹ́ àwọn nǹkan tí ò dùn mọ́ wa náà lè má rí ọ̀pọ̀ tó yẹ kí n sọ ṣe mọ̀ àwọn nǹkan kan pọ̀ tí à ń rí tá a gbọ́dọ̀ sọ àwọn ẹlòmíì àwọn olóyè ńláńlá lẹ̀ Yorùbá ẹ máa rí gbogbo mode of conduct wọn níta ó máa ń wà gross tí kò ṣeé rí so sorry o ẹ mọ̀ pé oyè àwọn oyè tí yín ò gbọ́dọ̀ ṣóyè yín wọ́n gbọ́dọ̀ máa mójútó kán dẹ̀ máa carry ẹ̀ well torí àwọn èrò ẹ̀yìn ìṣòye tí yàn ń jẹ tí yàn mutí kiri tẹ́ máa ya wọ́n kẹ́ máa kiri báyìí káàkiri pàtí tẹ́ máa misbehave tẹ́ máa pariwo máa jó kàtìkàtì níta gbangba ẹ má bínú ẹ̀yin bàbá mi ní ìdárúkọ èèyàn kankan o èmi kàn ń sọ pé oríṣiríṣi là ń rí ṣá àmọ́ Ọlọ́run á kọ́ gbogbo wa mọ̀ ṣe Ọlọ́run á bá wa túlẹ̀ Yorùbá ṣe it is well bó nígbà bá ṣe pé gbá ẹ̀ náà ṣe máa bá pè bẹ́ẹ̀ bá ṣe gbé gẹ́gẹ́ làwọn àjèjì ṣe máa bá yín gbé ló ṣe máa jọ wọ́n lójú tá a bá gbé nígbé yẹpẹrẹ ọwọ́ yẹpẹrẹ yẹn náà ni wọ́n máa bá wa fi gbé kò ní jọ wọ́n lójú so ẹ jẹ́ ká ṣe rìn kó ba lè dá. ǹjẹ́ ẹ ti gbọ́ ṣé ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Àbíkẹ́ Jagaban amúgbálẹ́gbẹ̀ẹ́ ọba bẹ́ẹ̀ ni ayaba èyí tó máa ń pera rẹ̀ ẹ sì ní sọ wípé kò rí bẹ́ẹ̀ torí wípé ǹjẹ́ ẹ rí àwọn fídíò àtàwọn fọ́tò tẹ̀ ń rí yìí ńgbà tó wà láàfin àti bó ṣe wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa arábìnrin ọ̀hún òun lẹ̀ ń rí yìí torí tẹ ẹ bá sọ wípé kò rí bẹ́ẹ̀ irú ẹ̀yin doubting Thomas ẹ rí arábìnrin ọ̀hún lẹ̀ ń rí yìí bó ṣe ń wọ ààfin tó ń jáde ní gbogbo ìgbà tó bá ti wù ú arábìnrin yìí kan náà òun ló jáde tó gbé voice note bàbá wa jáde arábìnrin yìí bákan náà òun ló jẹ́ ká mọ̀ wípé ọba máa ń ràn òun níṣẹ́ láti lọ mọ bú àwọn ládéládé míì ẹ̀yin èèyàn tá a bá ní ká mọ̀ sọ̀rọ̀ nípa arábìnrin yìí ilẹ̀ ó kún àní tá a bá ní ká mẹ́nu bọ ọ̀rọ̀ arábìnrin yìí ilẹ̀ ó ṣú ilẹ̀ ó mọ́ abẹ́ẹ̀rí ńgbà tí bàbá wa kábíyèsí tí wọ́n ń rí wípé ọ̀nà tí arábìnrin yìí ń tọ̀ ewu wà ń bẹ̀ tí wọ́n ti gbọ́ oríṣiríṣi èyí tí arábìnrin yìí ń dá lára nínú ìgboro ayé àwọn èèyàn pe bàbá lọ́tún wọ́n pè wọ́n lósì wípé èyí tẹ́ ẹ tẹsẹ̀ bọ̀ yìí wọ́n ní ọ̀ràn ni wọ́n ní wàhálà ni àwọn náà sì gbìyànjú láti lé ọmọbìnrin yìí tèfètèfè ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé arábìnrin yìí ẹ mọ́ gbàgbé àní Facebook fracas blogger ni
Iṣẹ́ wọn nínú Facebook fracas blogger ni wípé kí wọ́n máa rẹ̀kọ́ọ̀dì àwọn èèyàn, kí wọ́n máa gbohùn àwọn èèyàn lẹ̀ tí wọ́n bá ti ń sọ̀rọ̀. Ẹ má gbàgbé arábìnrin yìí ó ti ní ohùn bàbá wa lọ́wọ́ o. Gẹ́gẹ́ bí ìròyìn tuntun fi tó wa létí, a tún gbọ́ wípé kódà ó tún ní ìhòòhò bàbá lọ́wọ́ gan, tó sì jẹ́ wípé gbogbo ìgbà tí bàbá bá ti dá a nímọ̀ràn wípé ọmọ yìí ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ̀, a máa mú gbogbo àwọn nǹkan wọ̀nyí, a máa gbé jáde láti fi tírẹ́tì wọn. Ẹ̀rí wípé wàhálà ti wà báyìí bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Láìpẹ́ yìí ló jáde ló jẹ́ ká mọ̀ wípé òun ò jà fún ọba mọ́ o. Ó ní kí àwọn ọba kí wọ́n kó àwọn ẹbí wọn jáde. Ó ní kí àwọn ọba kí wọ́n kó àwọn jagunjagun wọn jáde kí wọ́n wá máa bá wọn jà lórí Facebook. Ó nítorí pé òun ò bá wọn jàjà kankan mọ́, ó ti sú òun. Ẹ̀yin náà tún gbọ́ fúnra ara rẹ̀ ló sọ. Àbíkẹ́, gbóhùn sókè, jẹ́ káwọn èèyàn ó mọ̀ bó ṣe jẹ́, jẹ́ káwọn èèyàn ó mọ̀ bó ṣe tó. Àbẹ́ẹ̀rí nǹkan, gbóhùn sókè. Gbà mí, ẹ má gbọ́ mo sọ pé mi ò jà fún lọ́balọ́ba kankan mọ́, ó ti sú mi ní. A lè máa torí àjàjà kájà àwọn mẹ́nu wọn mọ̀ pé ta ní jalẹ̀kùn lé òun, ṣọ́mọ bá wa máa ṣojo ni. Bọ́bọ̀ ò bá lè jagun bí ẹrú ẹni kó kẹ́rù rẹ̀ síta kó jagun tó bá yẹ kó òun bá lọ. Kí ni dé? For how long are we going to keep looking at this woman? You know the right thing to do. You don't have to come out and talk. But I'm sure the Association of Yorubas ó ní nǹkan tó lè yẹ kẹ́ ẹ ṣe láti dẹ́kun ìwà bàjẹ́ yìí. Àmọ́ torí ẹ nífẹ̀ẹ́ ara yín dénú. Bẹ́ẹ̀ ni ẹ̀yin lọ́balọ́ba mò ń bá wí, kò sífẹ̀ẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín dénú. Ẹ mọ́ bínú ẹ̀yin bàbá mi. Ilẹ̀ Yorùbá láti wà, ọmọ káàárọ̀ oòjíire ni gbogbo wa. Ọ̀tẹ̀ tó wà láàrin Yorùbá yé wa. Ẹ mọ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Ìwà bàjẹ́ yìí ti pọ̀ jù. Bẹ́ẹ̀ bá fi ṣẹ́yìn mi gan fi ṣẹ́yìn ra mi. Ìdí ọ̀tẹ̀ yìí pọ̀. So bó bá pàdé ọ̀tẹ̀ pọ̀ ń sì pé àwọn fẹ́kẹ́ Lábìkẹ́ o, àwọn fẹ́kẹ́ Lábìkẹ́, ẹ ṣáà Lábìkẹ́. Mẹ́sẹ̀jì kan náà ń sọ, ṣáwọn náà wá fẹ́ wá rọ́pò Àbíkẹ́ bábìkẹ́ bá lọ ni. Ṣé ẹ fẹ́ fọ́taṣọ rẹ ni? Ẹ jẹ́ ń bi yín. Bẹ́ẹ̀ kò sí ọ̀dọ̀ bàbá kankan nínú àwọn bàbá mi tí mò ń wí tèmi Àbíkẹ́ ti ń kanlẹ̀ fún pé ẹjọ́ mo fẹ́ wá gbowó oúnjẹ àárọ̀ ní àbítọ̀sán. Èmi ni mò ń sọ ìyàbárí kankan nu yín tí mo wá ń kanlẹ̀kùn yín. Kò sí èyí tí ń bá kanlẹ̀kùn ẹnu yín ẹ̀ ń dó mi ni. Yes. Ǹjẹ́ ẹ ti gbọ́? Arábìnrin tá à ń pè ní Àbíkẹ́ Jagaban. Ó ba ayé jẹ́, ó balẹ̀ jẹ́. Ǹjẹ́ ṣáà wá lè sọ wípé ẹ̀bi rẹ̀ ni? Ẹ̀bi rẹ̀ kọ́. Bí ẹ bá ṣàwọn bàbá wa tí ò yẹ ká bá nínú ìdọ̀tí, tí ò yẹ ká bá nínú àbàchà, tí ò yẹ ká bá nínú ẹ̀gbin, èyí tí wọ́n lọ gbéra wọn sí lọ́wọ́. Ọ̀rọ̀ ò ní rí báyìí. Arábìnrin yìí ó sì jẹ́ kan lára àwọn tí ó bọ́ síta, tí ó mọ ranjú fò, tí ó mọ ké fò, tí ó mọ láwọn èèyàn ń bú ọba. Ẹ dákun, kí ni nǹkan tóun ń ṣe nínú àwọn nǹkan tẹ́ ẹ gbọ́ láti ẹnu rẹ̀ yìí? Abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ, ẹ̀yin èèyàn mi. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Àwọn èèyàn wọ́n ti gbàgbé àṣà àti ìṣe. Ẹ wo apá kìíní lèyí tẹ́ ẹ rí yìí. Apá kejì àtúnmú ń bọ̀ wá. Kẹ́ ẹ lè mọrú ẹ̀dá, kẹ́ ẹ lè mọrú obìnrin, kẹ́ ẹ lè mọrú èṣù èèyàn èyí tí arábìnrin tá ń pè ní Àbíkẹ́ Jagaban ń jẹ́. Ẹ wàá rí wípé nǹkan ń bẹ.